pọ̀ ń dọ̀ mí ẹ ṣe wo ẹ káàbọ̀ ẹ ṣe wo. bí gbogbo wa ti mọ̀ pé iṣẹ́ tá a fẹ́ ṣe ní company yìí kì í ṣe owó kékeré rárá bẹ́ẹ̀ ni a sì fẹ́ wéṣì owó wa lórí àwọn nǹkan tó ṣiṣẹ́ fún wa tí kò ní jọjú fún díẹ̀ yìí mo lérò pé ká yan àwọn méjì ká fi gbéṣẹ́ lé wọn lọ́wọ́ èyí tó bá ṣe dáadáa nú wọn ò ní àbùṣẹ́ fún. ọ̀gá tó bá jẹ́ pé gbogbo wọn ló ṣe dáadáa ńkọ́. a jẹ́ pé àwọn méjèèjì lágbè fún nìyẹn. sir kàn pín fún wa ni. irú kí láà fi tẹ́sítì àwọn méjèèjì àní iṣẹ́ ọwọ́ wọn. bóyá a kàn lè sọ pé kankan bá wa ṣe table àti chair. I think that one is okay. tí n bá ti yanjú àwọn fáìlì yìí tán máa lọ rí àwọn fọ́níṣọ̀ méjèèjì tí a fẹ́ lò. ẹ ra sà. ẹ kúrò lẹ. ẹ ṣeun sà. ẹ sàn. sà ṣé tébù àti chair tí ẹ rí inú catalog yẹn náà lè fẹ́ sà. irú ẹ̀ gangan la fẹ́. it's alright kò sí problem sà. èló lẹ̀ wá ń ṣe irú ẹ̀. 35,000 sà. 35. yes sà. ẹ já san 25,000 fún yín. nǹkan tí wọ́n market ni sà. ẹ já san 25,000 fún yín. kódà kò sí wàhálà sà á ṣe. ẹ bá wa fi material tó dára ṣe. kò sí wàhálà sà. Mr. Okewale. yes sir. ẹ fún ní 20,000 naira yìí. tán bá parí iṣẹ́ tán á fún ọ lé tó kù. kọ̀wé nǹkan bá wúlò fún ọ ó gbé ẹni ó tún délẹ̀ pátápátá omi ètò ni a kàn fowó kó gbogbo ẹ̀jọ́ ni n ò kúkú mọ̀ kankan kà bá ń wò fínífíní gbogbo tó bá lè wúlò fún ọ gbogbo èèyàn ló wúlò yẹ̀yì náà wò ó ti yọ̀ tó wúlò yẹ̀yì náà wò wọ́n wò dáadáa àwọn èkúté nǹkan ń jẹ́ ni wọ́n sì bàjẹ́ yẹ gbogbo ẹ̀ wò pátápátá. láwọn jẹ sóríire kódà èèyàn ó sì jẹ lẹ́tà. jọ bẹ́ẹ̀ jọ pé Mary ló kú àmọ́ mi ọ̀run kí ni pásítọ̀tì Akínlẹ́yẹ wà lórí. àmọ́ mi ọ̀run mo mọ̀ pé mo ti ṣẹ̀yìn lọ́pọ̀lọpọ̀ mo sì fi ojú olóore yín gúngi nígbà tí ẹ fi máa ka lẹ́tà yìí mo mọ̀ pé màá ti kúrò láyé. mo kàn fẹ́ ẹ mọ èyí dájú pé Mr. Akínlẹ́yẹ ọ̀kan lára àwọn olùkọ́ wa tí fọ́tò rẹ̀ wà lókè yìí ló ṣẹ́yún fún mi. mo mọ̀ wípé mi ò lè là á nítorí pé àwọn oògùn tó kó fún mi ti ba ìfun mi jẹ́. ẹ dákun ẹ dáríjì mí. mo mọ̀ pé mo ti fi iṣẹ́ yín jóná. èmi ni tiyín ní tòótọ́ Mary Àjàyí. Antonia.
passport Akínlẹ́yẹ tó mú ẹ ó léwu o. Kò léwu kankan. Kí ló wá fẹ́ fi ṣe báyìí? Ìwọ ò sì fi yẹn lẹ̀. Àwọn tẹ́bílẹ̀tì tó wá kó sínú báàgì ńkọ́? Ìyẹn ò kẹ́. Kò kàn mí. Ọmọdé ló pè mí sá. Ẹ ṣáà rọra. The battle line is drawn. Defend it. No defense. Ṣé o mọ implication kan ìsá? I mean, àtúbọ̀tán ọ̀rọ̀ ẹ̀. Look. Àwọn ẹ̀rí tó pọ̀ ni àwọn alátakò rẹ̀ ti ní láti dojúkọ ní court. And tọ́rọ̀ ìbádẹ̀ lè dé ilé ẹjọ́. Ọlọ́run ọba nìkan ló mú ibi tó máa yọrí ọ̀rọ̀ ẹ sí o. Ó dá mi lójú pé mo ti dí ẹsẹ̀ ògbèjì. Àkókò àti kórè ìwà iṣẹ́ ibi àti ìwà ìkà mi sì ti tó. But ọ̀gá, ǹjẹ́ ọ̀nà àbáyọ kankan wà fún mi? Excuse us. Sir. Nígbà tí èèyàn bá dé ẹsẹ̀ ògbèjì tàbí tí àkókò ìkórè rẹ̀ bá dé láti kórè iṣẹ́ ibi tó ti ṣe, ọ̀nà àbáyọ kan ṣoṣo wà tí mo mọ̀. Òun náà ni Jésù. 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 Ó sì wá jẹ́ pé nígbà tí mo ráyè tí mo ṣetán láti gbẹ̀san ọmọ mi lọ́rẹ́ burú mi. Jésù. 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 Padà. Mo gbà, mo fàyè mi fún. Èèyàn ò lè gba Jésù kí Jésù ò mọ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀. Ẹ̀mí ìkorò àti ẹ̀san ní Jésù ń béèrè lọ́wọ́ yín lónìí pé kẹ́ ẹ fi sílẹ̀ fóun. Tóníà, àǹfààní ní fún wọn náà láti fàyè rẹ fún Jésù. Torí èrè ayé yìí kọ́ o, ṣùgbọ́n torí èrè ayérayé. Jesus. Yes, Jesus. O nílò Jésù. You need Jesus. Lóòótọ́, ó ti di medical doctor. Ṣùgbọ́n ayé yìí lópin gbogbo ẹ̀. O nílò ààbò ayérayé. Lizzie, ṣé ìgbà tí ó wá yẹ kí máa yí kó jèrè sí ọwọ́ ẹ̀ so ó fẹ́ kó lọ láì jìyà ẹ̀ṣẹ̀ ni. Ẹ jẹ́ ká fi gbogbo ẹ̀ sílẹ̀ fọlọ́run. Ọ̀gá àgbà lèmi náà ní bank, ṣùgbọ́n láì ní Jésù kò nítumọ̀. Ó ṣe tán. Ó ṣe tán.
tọ ọkọ mi ó sálẹjọ ọmọ sànàjọ o yè mórí sàjọ ni. $350 owó yìí gan-an kò lè gbé mi dé campus ká mọ̀ tẹ̀ wá sọ̀rọ̀ owó handout àti títí ó sẹ̀ tí mo torí ẹ̀ wá lẹ́kan. Níbo láwà tuntun wá rówó yá báyìí ọ̀dọ̀ ta láti wá orílẹ̀ tí ó rówó yá wa gbèsè ọ̀kẹ́ ó yí ọ̀kẹ́ lọ́rùn bẹ́ẹ̀ ni tìgè náà pa ìgè lórí gbèsè owó iléèwé kò á járí légbé mọ́ ojoojúmọ́ láyé ń fi wá ṣẹ̀ sí. Ìyá Maria ọdún kan péré ló máa kù tí Maria ọmọ ló léèwé bẹ́ẹ̀ni ṣe ìparí ẹ̀kọ́ rẹ̀ ó dàbẹ̀ pé a fi gígùn. rárá o kàkà kákèrè ọmọ dànbẹ̀ tápá títa rẹ̀ ni ó yà lọ sí i tí Maria ọba fi dá iléèwé rẹ̀ dúró wọ́n sì ta sọ ọ̀mẹ́ tó kù bí ọba ká wọ́n lọ gbàárù. Mami, Daddy, ìtàkùn tí ń jìrọ̀ òun ní kú bó pẹ́ bóyá ẹni òru yóò sanra àkọ́dá mọ̀rìnwó sáàrin ẹ̀gbọ́n ó ti mọ̀rẹ́ ó ti mọ̀nà tọ́kọ̀ mọ́ gbà yọ nínú ọ̀fìn ọ̀la àwọn máa ń dára ń dágbà mami ẹ jẹ́ ọmọ ẹ jẹ́ ọmọ ẹ jẹ́ ọmọ ẹ jẹ́ ọmọ. láìsí Maria ọjọ́ alẹ́ mi ó ti rí. Olùtùnú ni Ọlọ́run a ó sì ṣojú Ọlọ́run láti tù yín nínú. nípa oore ọ̀fẹ́ Ọlọ́run a ó ṣe ju tí Mary lè ṣe lọ. Ọ̀gá pẹ̀lú Jésù Kristi mo ṣetán láti dojúkọ ìdájọ́ ìbá ṣe ẹ̀wọ̀n kódà bó ṣe ikú mo mọ̀ wípé nínú ẹ̀wọ̀n táyé la sọ mí sí ṣùgbọ́n Jésù yóò sọ mí di òmìnira. Pẹ̀lú ìpinnu ọkàn tó tọ́ yìí mo ṣetán láti gbàdúrà pẹ̀lú rẹ ẹ jẹ́ ká gbàdúrà. Àpáta ayérayé agbẹ́ngà tó dé pọ́lọ́run tó dára ní. bí mo ṣe fẹ́ nìyẹn. Madam. ọ̀gá DPO. lẹ́yìn tó pa yín lọ́mọ lẹ́ni ká tú sílẹ̀. ìdáríjì tí Jésù ṣe fún mi ó jù yín lọ ẹ bá ń fagilẹ́jọ́. Madam tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn but implication rẹ̀ ni pé ẹ máa tọ́ ọ bọ̀wé ó máa lọ́wọ́ lọ́ọ̀yà nínú. ó tẹ́ mi lọ́rùn bẹ́ẹ̀ ẹ bá ń dá akínlẹ̀yẹ ẹlẹ̀ kí lé òní ó tó ṣú. Constable. Jésù Olúwa wa àmín. Ní ìsìn tí mo ti di ẹ̀dá tuntun ohun àtijọ́ ti kọjá kúrò nínú ayé mi
iṣẹ́ mi náà gbọ́dọ̀ gba ìsọdọ̀tun. Ohun gbogbo tí mo ti lo àjàǹbákú ohun èlò fún, ó yẹ kí n ṣe àtúnṣe ẹ̀. Àwọn iṣẹ́ tí mo ti lo màtíríà tí ò dáa fún, n ó tú palẹ̀, n ó tún ṣe. Àga Mr. Gabriel tí mo fẹ́ ṣe, iṣẹ́ yẹn dẹ̀ ti jìnnà o. N ó tú palẹ̀, màá tún ṣe. Torí pé báyé mi bá di ọ̀tun, iṣẹ́ mi náà gbọ́dọ̀ di ọ̀tun. Nígbà tá a gbé sáà méjèèjì wò, gbogbo ohun tí Mr. Aríwáyọ̀ ló máa lò ló lò pátápátá. Ká má purọ́, iṣẹ́ rẹ̀ dára. Tẹ́nì kejì náà gbìyànjú, ṣùgbọ́n Mr. Aríwáyọ̀ ó fi ìbẹ̀rù Ọlọ́run ṣe iṣẹ́ náà. Ọ̀gá, nígbà tó jẹ́ pé ohun tí à ń retí náà nìyẹn, èmi ò bá kàn ní ká gbé gbogbo iṣẹ́ yẹn fún Aríwáyọ̀. Ọ̀gá, èmi náà fọwọ́ sí. That one is okay. Quotation àwọn iṣẹ́ tó tún kù tá ó ṣe nìyí. Máa lọ rí Mr. Aríwáyọ̀ láti sọ iye tí iṣẹ́ náà yóò ná wa. Ẹ kú ilé o, ìyéjì rẹ ẹ̀yin dà ẹ̀yin dà Ọlọ́run ó ṣe o. Ẹ sá wò. Sorry, I have a surprise for you. Guess what? Guess what? I'm not good at guessing. I need help to guess. Ìṣẹ́ òṣì ó ti dópin inú ayé wa. Àìríjẹ àìrímu ó ti kẹ́rù ẹ̀. Mo ti débi iṣẹ́ kò tí ju kò lè ju 10 minutes lọ tí mo débi iṣẹ́ láàárọ̀ yìí. Mo kọ́kọ́ gbọ́ kọ̀ọ̀kan ó kọ̀t bóyá mo ṣe rí oṣẹ́ nìyẹn. Ó ní àwọn kan o wọ́n láwọn gbéṣẹ́ fún yín o, wọ́n fẹ́ parí negotiation fún main work gangan. Àwọn owó lábá kọ̀pẹ́ ní kọ́ ń bá wọlé, mo gbé kọ́ ó tún kọ́t. Kọ̀pẹ́ ní ọ̀gá wọn náà bá dé lọ́ba ní iṣẹ́ táwọn jọ sọ o, àwọn ń kọjá lọ o, wọ́n bá sáni pé èló mo fẹ́ parí ẹ̀. Kí lẹ́yìn wá sọ? Mo lọ́gbọ́n Ọlọ́run mo ní ìyìn nílò màtíríà tí ò dáa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, mi nílò tí ò dáa fún ẹnìkankan pé n tó lè parí iṣẹ́ tí ò dé yẹ̀yẹ́ tèmi náà. Asa parí 7.5 million. 7.5 million. Wọ́n bá ní eré ni àwàdà mọ́kàn pé mọ̀ká kún. Wọ́n wá ní pé ọ̀dà èmi o torí àti take off o àti ra nǹkan o kí n gba 2 million naira. Ó ti mú mi. Èló lẹ́wẹ̀? 2 million. Ó ti mú mi gbàgbé. Ìbànújẹ́ gbà. Ẹ má ti mú mi gbàgbé. Ó ti mú mi gbàgbé gbogbo rẹ̀ ó ìbànújẹ́ ìgbà. Àṣewẹ́rẹ́ ní Solúwa wá ọba tí mo pè tó ń jẹ́. Ìbáṣe parí ẹ̀ mo tún lọ gbà yòókù. Ọba mo pè tó. Ẹ ṣáájú mi ti pamọ́ ẹ̀. Hello? Hello sir, hello sir. Yes sir. Ṣé Mr. Kafẹ́ nìyẹn? Ṣé kó a story building tó wà ní Boyeji Street. Ta ni mò ń bá sọ̀rọ̀? Mo ní kí n sọ fún yín ní sà pé ilé yẹn dáhùn láìpẹ́ sísìn yín ní sà. Even àwọn èèyàn ṣe léṣe gidi gan. Wọ́n farapa gidi gan. And the most unfortunate thing ni pé man bricklayer yẹn, ọ̀gá bricklayer wọn yẹn, ó ti kú. Ẹ jẹ́ tètè bá wọn. Ẹ tètè rush àwọn èèyàn lọ sí hospital ẹjọ́. Ẹ bá pẹ̀ dé sà, ká tètè rush àwọn tó ṣe yẹn lọ sí hospital. No. Kí ló ṣubú lù mí? Mo ń bọ̀ right away. Okay. Mo ń bọ̀ right away. A ní mo bọ̀ jọ. Oh my God.
God. Ẹ káàbọ̀ sá. Ṣé dáadáa ni? Ẹ bọ́ tààrọ̀. Ṣé kò sí? Kọ́lọ̀ ọ̀hún mọ̀ jẹ́ ń tààrọ̀ ọba ń tààrọ̀ jẹ́ ni o. Kí ló tún dé? Bí mo ṣe ń close the office mo ní kí n máa bọ̀ nílé. Ìyàwó rẹ̀ mi pè mí ló ní. Kí ló wí? Yéé. Madam, ẹ má wọrí pẹ̀lú treatment táwọn ọkọ yẹn improve ṣe ti gbọ́ ẹ fọkànbalẹ̀ kò sí tó máa ṣe láìpẹ́ ya máa discharge ọkọ yẹn kó níbí báyìí ṣe ti gbọ́ ẹ má wọrí Mr. Akanfẹ́ sorry. ẹ pẹ̀lẹ́ sí Ọlọ́run á fún yín lálàáfíà. Ìyá ẹ máa kú ìtọ́jú àní dààmú. Ọ̀rẹ́ kí ló hábùn báwo ló ṣẹlẹ̀ gan. Kò rí mi bí. Inú ọ́fíìsì ni mo wà tí mo múra àti parks lọ sílé ni wọ́n pè mí pé ilé tí mo kọ́ wó. Ìtara yìí ni mo bá jáde kúrò nínú ọ́fíìsì. Bóyá overspeed ni bóyá ìrònú tó gba ọkàn mi ni mi ò lè sọ ohun tó cause accident. Yíyájú sí máa yájú ibi tí mo bá ara mi nìyí. Ó mà ṣe o. Ọ̀gá bricklayer tí ó jẹ́ wípé gbogbo ohun tí ó ń béèrè fún tí ó ń kọ́ fún mi ni mò ń fún ní owó rẹ̀ tó pé láì mọ̀ wípé fake materials ló ń lò láti fi kọ́lé fún mi. Ó mà ṣe o. Ta ló wá jẹ̀bi báyìí? Èmi náà wà kọ́ tí mi bá kúkú gbé iṣẹ́ fún láti ṣe. Báwo ni ó ṣe lo fake materials láti bá mi fi kọ́lé? Ṣé o rí ìbéèrè tó béèrè wípé ta ló jẹ̀bi? Èmi náà ti béèrè nígbà kan rí ṣùgbọ́n nígbà tó yá òye yé mi wípé gbogbo ẹni tí ò bá fi ayé rẹ̀ fún Jésù kó sì gbà á ní Olúwa àti olùgbàlà rẹ̀ òun ló jẹ̀bi o. Gbogbo onípanṣágà, alágbèrè, onírọ́, ìrédè òru, ìmọ̀típara, àdámọ̀, ìṣọ̀tẹ̀, àrankàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èṣù ló ń kọ́lé fún wọn. Ṣé o sì rí irú ilé bẹ́ẹ̀? Sátánì náà ni ó mọ̀ sálámójútó rẹ̀. Ilé rẹ̀ tó wó a lè fi wé ìgbé ayé àwa ẹ̀dá. Gbogbo ohun tí èèyàn bá kó jọ lọ́nà èrú, lọ́nà àìmọ́ tàbí ọ̀nà àìtọ́, Sátánì ló ń kọ́ ilé yẹn fún. Fake sí nírú ilé bẹ́ẹ̀. Jésù Kristi nìkan ni àpáta ayérayé. Ẹni tí kọ́ ilé fúnyàn, ilé títí láì tí mọ́ ni lọ́wọ́. Èmi náà ṣetán láti fi ayé mi fún Jésù. But
báwo ni mo ṣe fẹ́ fi ayé mi fún Jésù. ọ̀dọ́mọkùnrin kan wà mo gbọ́ ọ̀rọ̀ rẹ̀ lórí rédíò lánàá. ọmọkùnrin yìí pinnu wípé òun fẹ́ jẹ́ èèyàn láyé. ó ronú kí lòun lè ṣe. ó wá lọ sí ọ̀dọ̀ ògbóǹtarìgì agbẹjọ́rò fẹ̀yìntì kan. orúkọ rẹ̀ a máa jẹ́ Barrister Smart. ẹ kú jókòó sá. How are you? Pẹ̀lẹ́ o. Ẹ kú ọjọ́ mẹ́ta o. ọjọ́ mẹ́ta ni sá. Pẹ̀lẹ́. ó yẹ sá. Ok, jókòó. ẹ ṣé gan sá. Ẹ kú ọjọ́ mẹ́ta. ẹ ṣé gan sá. Mo wòye pé ọmọ ìjọ wa ni ọ́. bẹ́ẹ̀ ni sá. All right. ọmọ ìjọ yìí ni mí sá. Mo máa ń rójú yìí bẹ́ẹ̀ ni. Ṣètọ́jú ara rẹ. ẹ ṣé gan sá. Tèmi náà fi ń ṣe. ẹ ṣé gan sá. Mo wá rí ọ ṣé kò sí. kò sí púpọ̀ sá. ẹ ṣeun gan sá. gẹ́gẹ́ bí a ṣe mọ̀ yín ní ọ̀jọ̀gbọ́n ènìyàn tó sì fẹ́ràn òtítọ́ tó sì bẹ̀rù Ọlọ́run dáadáa, ẹni tó máa ń wá ìlọsíwájú ọmọnìkejì. ìdí nìyí tí mo fi wá bá yín pé kẹ́ ẹ lè bá tọ́ mi sọ́nà kémi náà lè débi gíga. Níbo lo wà báyìí? Mo ń kẹ́kọ̀ọ́ lọ ní yunifásitì ni sá. Nínú iṣẹ́ wo? nínú ètò ẹ̀kọ́ ọ̀wọ̀ àwùjọ sociology. Bá wá parí kí lo lérò láti tún ṣe? tí mo bá parí ní yunifásitì mo fẹ́ lọ sí ilé ẹ̀kọ́ àwọn agbẹjọ́rò kémi náà lè di adájọ́ gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe sà. Nígbà tó bá parí ẹ̀kọ́ agbẹjọ́rò tó sì lọ sí law school tó dé, kí ló tún wù ọ́ láti ṣe? tí mo bá parí nílé ẹ̀kọ́ agbẹjọ́rò ohun tó wù mí ni pé kí n rìn àjò lọ sí àwọn onírúurú orílẹ̀-èdè káàkiri àgbáyé kí n lọ kọ́ ẹ̀kọ́ àti ìṣe wọn kí n tún wá fi ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ kún ìmọ̀. And ó wù mí láti lọ sí bí England, United States of America, Israel àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe ṣe sà. ok Ọlọ́run yóò sì gbà fún ọ. Àmín sà. Lẹ́yìn ìgbà tó bá lọ báwọn tó dé, kí ló tún rò pé ọkàn tó fẹ́ ṣe? tí mo bá lọ tí mo dé ó wù mí láti jẹ agbẹjọ́rò àgbà fún orílẹ̀-èdè wa yìí. Àdúpẹ́, Ọlọ́run yóò sì gbà fún ọ. Àmín sà. Nígbà tó bá wá jẹ́ agbẹjọ́rò àgbà lẹ́yìn rẹ̀, kí ló tún fẹ́ ṣe? tí mo bá jẹ́ agbẹjọ́rò àgbà fún orílẹ̀-èdè yìí yóò wù mí láti kọ ìtàn ìgbé ayé mi kí n kọ àwọn àṣeyọrí mi àtàwọn ibi tó kù díẹ̀ káàtó fún ìran yìí àti fún ìran tó ń bọ̀ kí wọ́n lè kọ́ ẹ̀kọ́ nù rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti ń ṣe lọ́wọ́ sá. n tó fẹ́ sọ ni pé àwọn ìran tó wà ní ìsinyìí àti ìran tí ń bọ̀, torí ìran tó ti lọ àwọn ò lè lo ìwé tó fẹ́ kọ mọ́, àbí bẹ́ẹ̀ kọ́? bẹ́ẹ̀ ni sá. so tó bá ti wá kọ̀wé nǹkan kí ló rò pé ó tún kàn? lẹ́yìn ìtàn lẹ́yìn gbogbo yẹn by that time èyàn ti wà of age èyàn má ti dàgbà mo rò wípé ikú ni ó kàn. Ikú yes. Lẹ́yìn téèyàn dàgbà dáadáa pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run, ikú lọ́kàn. Yes. O ṣeun, ikú lọ́kàn. Lẹ́yìn ikú wọn á ń kọ́? lẹ́yìn ikú àwọn á sin èèyàn ni tí wọ́n bá dẹ̀ sin body yóò decompose yóò jẹrà. Yes. Ọmọ mi ó jù bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bí Bíbélì ti sọ fún wa ní gbogbo ènìyàn ò lè ṣàìfarahàn níwájú tẹ́ ìdájọ́, so ó kù ìdájọ́ lẹ́yìn ikú níbi tí olúkúlùkù ó ti gba èrè rẹ̀. tó bá wá mọ̀ wípé ìwọ náà fẹ́ pín nínú èrè tó dáa, o ní láti gbé ìgbésẹ̀ kan. ìgbésẹ̀ wo nìyẹn? jẹ́ n ṣàlàyé fún ọ ní ìsìn bí à ń lọ jìnnà bí tá à ń yà lọ́pọ̀ nínú ìwé Róòmù orí 3
ẹsẹ̀ kẹtàlélógún ó ní gbogbo ènìyàn ni ó sáà ti ṣẹ̀ tí wọ́n ti kùnà ògo Ọlọ́run. Nínú ìwé Róòmù orí kẹfà ẹsẹ̀ kẹtàlélógún ó ní ikú ni èrè ẹ̀ṣẹ̀. So téèyàn bá wá fẹ́ bọ́ kúrò lọ́wọ́ ọkùn yóò gbé ìgbésẹ̀ kan, nítorí wípé ìwé Róòmù jẹ́ nǹkan yẹn fún ọ orí kẹwàá, Róòmù orí kẹwàá ẹsẹ̀ ìkẹjọ ó ní ṣùgbọ́n kí ni ó wí, ọ̀rọ̀ náà wà lé etí ọ̀dọ̀ rẹ, lé ẹnu rẹ àti ní ọkàn rẹ. Èyí ni ọ̀rọ̀ ìgbàgbọ́, so ẹnu rẹ ló wà. Ẹsẹ̀ kẹsàn-án wá ní pé bí ìwọ bá fi ẹnu rẹ jẹ́wọ́ Jésù lé Olúwa àti Olùgbàlà, tó bá you confess Jesus Christ as your Lord and Saviour, ó jẹ́wọ́ Jésù lólúwa àti Olùgbàlà rẹ, tí wọ́n sì gbàgbọ́ ní ọkàn rẹ wípé Ọlọ́run jí i dìde kúrò nínú òkú, ó ní àgbà ọ̀la. So nǹkan méjì yẹn ni kò le pàápàá. Ó fi ọkàn gbàgbọ́, nínú ọkàn rẹ ó gbàgbọ́ pé Jésù lolúwa àti Olùgbàlà. Ó wá sọ fún gbogbo ayé pé mo gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà mi, òun ni yóò sì máa ṣe balógun ayé mi látòní lọ. Ẹni téèyàn bá sì pè ní balógun ayé èèyàn, téèyàn bá pè ní olúwa ayé èèyàn, ó fi hàn pé ó dàbí remote control. Jẹ́ ń lo èdè yín, remote control tó yí ọnu tí ó mọ̀ darí rẹ ibi tó o bá fẹ́ gbé channel kan sí. So Jésù ni ó wá máa ṣe balógun ayé rẹ. Bẹ́ẹ̀ni. Bàbá, tí ò bá ju ìbáyẹn lọ, mo ṣe tán. O ṣe tán. Mo ṣe tán. O ṣe tán. Mo ṣe tán. Hallelujah. Ayé 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 asán, ìmúlẹ̀mọ́fò, àṣẹ ayé láì ní Jésù, àṣẹ ayé asán ni. Èmi náà ṣetán láti fi ayé mi fún Jésù. Mo fẹ́ kí Jésù wá ní ipò rẹ̀ nínú ọkàn mi. Mo fẹ́ kó wá tún ayé mi ṣe. Ṣùgbọ́n mo ti ṣe ìyàwó mi. Wọ́n mi ṣẹ̀ wá. Mo ti ṣẹ̀yìn. Ìjọ dáríjì mi. Mo ti dáríjì yín tipẹ́. Nígbà tí mo ti rí ìdáríjì yín gbà, àti rí ìdáríjì Ọlọ́run gbà òníra, mo ṣe tán láti fi ayé mi fún Jésù pátápátá. Ó ṣé Olúwa o. Wọ́n mi ṣe wá ẹ ti dáríjì wọn tọkàntọkàn. Bẹ́ẹ̀ni. Praise God. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa dúpẹ́ fún àǹfààní tẹ́ fún ìránṣẹ́ yìí láti wá ẹ̀yìn Ọlọ́run rí lórúkọ Jésù, ẹ gbà ọpẹ́ wa. Àmín. Tètè máa bọ̀ sọ́dọ̀ Jésù o, tètè máa bọ̀ sọ́dọ̀ Jésù o, Jésù nìkan ni ọ̀nà àbáyọ. Tètè máa bọ̀ sọ́dọ̀ Jésù o, òun nìkan ló ní fáínàsì wá gbà Jésù gbọ́. Tètè máa bọ̀ sọ́dọ̀ Jésù o, tètè máa bọ̀ sọ́dọ̀ Jésù o, Jésù nìkan ni ọ̀nà àbáyọ. Tètè máa bọ̀ sọ́dọ̀ Jésù o, òun nìkan ló ní fáínàsì wá gbà Jésù gbọ́. Ojú kò ṣe lọ, ẹ̀yìn kò ṣe padà sí, kó tó lọ pẹ́ jù wá gba Jésù gbọ́. Ó dẹ́ṣẹ̀ ògbèjì àtúnṣe tún
sọ́dọ̀ Jésù o tètè máa bọ̀ sọ́dọ̀ Jésù o Jésù nìkan ní ọ̀nà àbáyọ tètè máa bọ̀ sọ́dọ̀ Jésù o òun nìkan ló ní fáínàsì wá gba Jésù gbọ́ tètè máa bọ̀ sọ́dọ̀ Jésù o tètè máa bọ̀ sọ́dọ̀ Jésù o Jésù nìkan ní